ọwọ́ òfin ó ti ba Mr. Abisoye tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Balógun Èkó. Ẹ wo bí mo máa ń sọ fún gbogbo wa times without number, mo ní Alhaji Wasiu Ayinde K1 the ultimate, mo ní wọn ò kí ń ṣe kí ni, wọn ò kí ń ṣe ní àrífín. Nítorí pé kí ni, tá a bá ní pé ká wo gbogbo olórin tó wà nílé ayé yìí, tí ó wà ní ilé ayé yìí, ẹni tó respect ara ẹ̀ jùlọ Alhaji Wasiu Ayinde ní number 1. Ẹni tó fúnra ẹ̀ ní ọwọ́ àti àpọ́nlé tó dáa tí ó jẹjẹkújẹ, kò lọ ṣókìṣó. Ẹ lè rí Wasiu Ayinde kó lọ play níbi tí ò yẹ, Ọlọ́run ò ní jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dẹ̀ ń gbọ́ orin Alhaji Wasiu Ayinde, they are special elect. Ṣé ó yẹ yín ṣá? Àwọn èèyàn tó wà special, àwọn ni wọ́n ń jó sí orin Alhaji Wasiu Ayinde. Kí wá ní King Dr. Wasiu Ayinde ṣe? Kí lẹ̀ ṣe King Dr. Wasiu Ayinde? Torí pé bàbá yìí ó dìde láti bọ́ sórí àpèrè àwọn bàbá ẹ̀. Gbogbo wa la mọ̀ wípé kábíyèsí ọba wa, ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú, wọ́n ṣe kí ni, wọ́n wàjà nínú oṣù kejì ọdún 2025 tá lò tọ́ yẹn. Dandan dẹ̀ ni pé tọ́ba kan bá wàjà, ọba kan máa ṣe kí ni, ọba kan máa jẹ. Kí bàbá wa Síkírù Adétọ̀nà kí wọ́n tó kú, kí wọ́n tó wàjà ni wọ́n ti pe Alhaji Wasiu Ayinde mọ́ra. Kódà wọ́n tún fi oyè olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, wọ́n tún fi dá Alhaji Wasiu Ayinde, wọ́n tún fi dá Alhaji Wasiu Ayinde lọ́lá, látàrí wípé kí ni, ẹni tó mojú ògùn òun ní ń pa bìnírè. Gbogbo wa la ṣámọ̀ bẹ́ẹ̀ pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká wá lọ fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Mo rò pé àtìgbà tí bàbá wa Síkírù Adétọ̀nà tí wọ́n ti fi King Dr. Wasiu Ayinde jẹ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, ìgbà yẹn ni inú ti ń bí àwọn kan. Ó ti gbàgbé pé kó tó di pé wọ́n máa lè fi èèyàn jẹ oyè olórí ọmọ ọba, tí ẹni yẹn ò bá kí ń ṣe ọmọ ọba, wọn ò lè fẹ́ níyẹn jẹ oyè olórí ọmọ ọba o. Ẹ̀yin Balógun Èkó, ẹ wá jáde pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ kùbákùgbé, ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀, ọ̀rọ̀ tí ò lẹ́rìí. Ẹ wá ń sọ sí Alhaji Wasiu Ayinde nítorí pé kí ni, wọ́n declare interest wọn páwọn fẹ́ bọ́ sí orí àpèrè àwọn bàbá wọn. Ṣàǹgbà tí wàá fọ́ báyìí o. Àwọn olólùfẹ́ King Dr. Wasiu Ayinde káàkiri gbogbo àgbálá ayé, ó ti wá dìde báyìí, ó ti wá sàvù Balógun Èkó Mr. Abisoye tí gbogbo èèyàn mọ̀ sí Balógun Èkó lórí àwọn videos tí wọ́n ṣe. Tẹ́ bá lọ sórí TikTok, fídíò yẹn wà ńbẹ̀. Tẹ́ bá lọ sórí YouTube, fídíò yẹn wà ńbẹ̀. Tẹ́ bá lọ sí orí Facebook, fídíò yẹn wà ńbẹ̀. Fídíò yẹn wà káàkiri orí social media. Níbi tí Balógun Èkó tí wọ́n ti ń sọ àwọn ìtàn kan. Ìgbà tí wọ́n ń sọ ìtàn yẹn, Balógun Èkó jẹ́ kó yé wa wípé àwọn ń kó àwọn ni wọ́n pa ìtàn yẹn fáwọn. Ẹ wá ń sọ ìtàn nípa bàbá àti ìyá Wasiu Ayinde. Ẹ ti wá gbàgbé pé Balógun Èkó sáà ọdún 1978 òun ni wọ́n bí yín sáyé, ní September 1978 according to your profile. Tá bá wo King Dr. Wasiu Ayinde Marshal Olúayé Fuji Mayegun General, àbí bàbá wa Wasiu Ayinde ní March 3rd ọdún 1957, tó túmọ̀ sí wípé King Dr. Wasiu Ayinde Marshal, ẹ jẹ́ bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ wọ́n flag show yìí, ẹ jọ̀ọ́ wọ́n flag ẹ̀, ẹ rí bó ṣe ń skip, ẹ bá wa share, kẹ́ẹ̀dẹ̀ máa bá wa love and like, kí service yẹn kó lè strong dáadáa. So Alhaji Wasiu Ayinde gba 21 years ní ọwọ́ yín Balógun Èkó. Ẹ bá mi táàgì Balógun Èkó sórí show yìí torí pé kí ni, wọ́n lẹ́jọ́ láti jẹ́ o. Wọ́n ṣe kí ni, wọ́n ní ẹjọ́ láti jẹ́. Wọ́n ti serve wọn ní lawsuit ní orílẹ̀-èdè UK, ni wọ́n ti serve wọn ní lawsuit.
àwọn tí wọ́n serve wọn ní lawsuit mo mọ̀ọ́mọ̀ máì tí fẹ́ dá orúkọ wọn ni torí pé kí ni wọn ò ṣe kí ni wọn ò gbéṣẹ́ rán mi àmọ́ èmi gbọ́dọ̀ sọ reality. Mo kí president association of content producers marketing association of content producers bá mi chief dr mayor ọlọ́run á wà pẹ̀lú yín ẹgbẹ́ wa APCOM kò ní bàjẹ́ association of media professionals content producers and marketing experts tí gbogbo wa mọ̀ sí APCOM chief dr mayor tv ọlọ́run ò ní bá ti ń jẹ́ ẹ káàbọ̀ sórí ìkànnì Odùduwà voice tv. tí mo ṣe ń sọ lọ ẹ mọ̀ pé ẹni tó bá lọ òun ló bá kú bí mo ṣe ń bá bọ̀. Balógun Èkó ṣe àwọn series of video tí wọ́n sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ sí King Wasiu Ayinde Marshal torí pé kí ni torí pé bàbá yìí dìde láti sọ pé àwọn fẹ́ bọ́ sórí àpèrè wọ́n show interest ni ẹ̀yin wá sáré ẹ wá jáde ẹ̀ ń bẹ̀rù status Wasiu Ayinde ẹ̀yin náà ẹ ti mọ̀ wípé nínú gbogbo àwọn tí wọ́n jáde pé àwọn fẹ́ jọba Àwùjalẹ̀ yìí kò sẹ́ni tó ní status Alhaji Wasiu Ayinde nínú wọn kò sẹ́ni tó ní connection Alhaji Wasiu Ayinde kò sẹ́ni tó ní goodwill tó Alhaji Wasiu Ayinde kò sí ẹni tó ṣe dáadáa sílẹ̀ Ìjẹ̀bú tó Alhaji Wasiu Ayinde. ọ̀pọ̀lọpọ̀ gan nínú àwọn tí wọ́n jáde páwọn fẹ́ jẹ Àwùjalẹ̀ yìí ló já sí pé àwọn ará Ìjẹ̀bú wọn ò mọ̀ wọ́n rí láti ọdún yìí tí Alhaji Wasiu Ayinde tí wọ́n ti ń kọ orin fújì ni wọ́n ti máa ń sọ wípé kí ni ọmọ ọba làwọn bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ máa ń sọ wípé ọmọ Ìjẹ̀bú làwọn anybody ò dispute ẹ o wípé Alhaji Wasiu Ayinde ó kì í ṣe ọmọ Ìjẹ̀bú anybody ò dispute ẹ pé Alhaji Wasiu Ayinde ó kì í ṣe ọmọ ọba nígbà yẹn lọ́hùn Alhaji Wasiu Ayinde ti ń sọ ìgbà tí ọba wá wàjà tán kí ọba tó wàjà ọba ti ṣe àwọn oríṣiríṣi ètò kalẹ̀ nínú ètò tí bàbá yìí ṣe kalẹ̀ òun ni oyè tí wọ́n fi Alhaji Wasiu Ayinde jẹ which is olórí ọmọ ọba. ẹjọ sá ẹjọ má ibo ni wọ́n ti ń fi àjòjì jẹ olórí ọmọ ọba ibo ni wọ́n ti ń fi àjòjì jẹ olórí ọmọ ọba. now Balógun Èkó ti wá sọ ìtàn tí ò ṣojú wọn ìtàn tí wọn ò verify bóyá tòótọ́ ni bóyá rọ́ ni. ọ máa ń sọ kinní kan wọ́n ní bí ọmọdé ò bá tàn ọ ló máa bá àrọ̀bá ọ ní àrọ̀bá dẹ̀ nìyí bàbá ìtàn gidi ni. èmi Bayo Black wọ́n jẹ́ kó yé wa wípé ọmọdé tó bá wá bá ìtàn ẹ sọ fọmọdé náà tí kò bá fẹ́ rí wàhálà ọmọdé tí ó fẹ́ rí lawsuit ọmọdé tó bá bá ìtàn ó yẹ kó ṣe kí ni ó yẹ kó lọ verify ìtàn tó bá pé ìtàn tí mo bá yìí ṣé tòótọ́ ni ṣé bí ìtàn yẹn ṣe rí ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe pa fún mi. ṣé ẹ mọ̀ kó yẹ kó ṣe verification lórí ẹ̀ ẹ wá gbọ́ tàn lẹ́nu àwọn ọ̀nkù yín bóyá rọ́ ni bóyá tòótọ́ ni ẹ mọ̀ ẹ wá sáré jáde látàrí ìlara ẹ̀ ń bínú oore tí Ọlọ́run ṣe fún Wasiu Ayinde. mo ń sọ mo tún sọ nínú àwọn tí wọ́n ní ẹ̀tọ́ tó yẹ kó máa fi jẹ ọba irú èèyàn bíi Wasiu Ayinde yẹn ló tọ́ lọ́ba nítorí pé kí ni ẹni tó wà ẹni tí ó in fact my president of APCOM you are always giving me joy honestly speaking Dr. Mayor TV kò ní bàjẹ́ fún yín bàbá APCOM ò ní bàjẹ́ APCOM to the world lára àwọn representative APCOM làwa o in case you don't know I am the Ogun State coordinator fún APCOM ṣó ti yé yín so kí Ọlọ́run kí ó wà pẹ̀lú wa lára àwọn iṣẹ́ ní ara àwọn iṣẹ́ APCOM náà ni wípé we are upholding the media structure and policy. ẹ wo irú Mr. Abisoye yìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Balógun Èkó tí wọ́n jáde tó wá sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kùbákùgbé sí Alhaji Wasiu Ayinde. ẹ jọ̀ọ́ are you a media man? kí ni iṣẹ́ yín? kí ni iṣẹ́ yín? kí ni iṣẹ́ yín? kí ni iṣẹ́ yín? kí ni bísínẹ́sì ẹ̀yin àti Wasiu Ayinde? kí ló dá yín papọ̀? kí ni ìdí tẹ́ ṣe wá jáde tẹ́ ṣe wá mẹ́sàn orúkọ Alhaji Wasiu Ayinde?
ẹ̀yin náà ẹ wò léni o, ó ti wá sú yín báyìí o, Balógun Èkó. Ó ti ṣe kí ni? Àwọn olùfẹ́ Wasiu Ayinde, ó ti ṣe kí ni? Wọ́n ti sú yín fún ẹ̀wò kan tí wọ́n sú yín fún online bullying and misuse of the name of King Wasiu Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Adéwálé Àyìndé Marshal MON, popularly known as K1 the Ultimate, to Mr. Abisoye Oyètúndé, popularly known as Balógun Èkó, via public notice electronic commission. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share show yìí kó dọ́dọ̀ Balógun Èkó kó lè mọ̀ wípé kò kí ń ṣe ọ̀rọ̀ eré o. According to the letter, ó kọ sínú letter notice of concern, we have evidence. Ṣé ẹ understand? Ó ní agbára. So letter yẹn lẹ̀ ń wò ní ojú screen yìí. So ó ti wá pé yín lẹ́jọ́ nísìnyí wípé kí ni kẹ́ wá ṣe kí ni kẹ́ wá defend fídíò tẹ́ ṣe nípa K1 the Ultimate.